tó alàgbàtẹ́ láǹfààní àti máa wò lórí móhùnmáwòrán lórúkọ rẹ̀ ń jẹ́ Oyèníyì Sheriff. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹ̀ ní àdúgbò kan tó wọ́n ń pè ní Orange Estate ní Arẹ́pọ̀, níbi tí ọlọ́kadà kan ti ké gbàjarè sí àwọn agbófinró wípé alàgbà yìí ni òun gbé ní ọjọ́ 11 oṣù kínní oṣù tó wà yìí ọdún 2025 wípé alàgbà yìí dá òun dúró nígbà tó òun ṣe ọ̀kadà òun lọ jẹ́jẹ́, ó sì pé kóun gbé òun lọ ibì kan. Ó gbé alàgbà Oyèníyì Sheriff yìí, ó lóun gbé lọ ibì kan. Ibẹ̀ ni alàgbà yìí ti kọ́kọ́ dá òun dúró, ó sì dúró fún ìgbà tó pẹ́. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ó padà jáde sí ọlọ́kadà. Yín wá ń béèrè pé níbo ló ti ń bọ̀, kí ló ń ṣẹlẹ̀ tó fi pẹ́ tó yìí, ó jẹ́ kóun ráyè lọ ṣiṣẹ́ òòjọ́ òun kíní kan. Ló bá ní wọ́n bínú, ọ̀dọ̀ àáfàá òun kan ni òun lọ. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ni ó tún kúrò ńbẹ̀, ó tún lọ sí ibi èkejì. Bákan náà ó tún dá dúró sí ibẹ̀ tí ò tètè wòde. A ò lè máa ṣe gbogbo eléyìí o, níbo ló ń lọ gangan nísàn. Ká bá fọ̀rọ̀ gùn ṣá, la gbọ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ìnáṣà àwọ̀ ṣá èló ló gbà ló ọ̀kadà gbé ń padà sínú ẹ́stéètì kìíní kankan. Wọ́n gbé padà, wọ́n sì gba owó. Ìyẹn ọlọ́kadà gba owó iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni Oyèníyì Sheriff yìí. Ṣùgbọ́n ní ìyàlẹ́nu ni pé ọlọ́kadà ń lọ lọ́wọ́ ni a gbọ́ pé alàgbà yìí tún dá a dúró wípé kó gbé òun jáde padà, tí ó sì gbé lọ. Ni ọlọ́kadà yìí ṣàlàyé pé ó ra sìgá, ó sì ra bíléèdì. Lẹ́yìn yẹn kí ló wá ṣẹlẹ̀? Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu òun fúnra rẹ̀. Kí ló kọ ẹ? Oyèníyì Sheriff. Oyèníyì Sheriff. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ ìlú Ìbàdàn. Ìbàdàn. Sáìdì bo nìbàdàn? Òpóyè Ọ̀sà. Òpóyè Ọ̀sà nìbàdàn. Òpóyè Ọ̀sà nìbàdàn. Apá abúlé abúlé yín bẹ̀. Mi ò ń ṣe ọmọ tó lọ ní báyìí, mi ò mọ. Tòkùn Ìbàdàn ṣá ni fámìlì ẹ ti wá. Bẹ́ẹ̀ni. Níbo ni òun gbé gangan? Mo ń gbé ní Arẹ́pọ̀. Sáìdì bo? Ogun State. Ogun State. Ní Orange Estate tàbí? Ní Orange Estate. Ṣé o rẹ́ǹtì bẹ̀rẹ̀ àbí fámìlì house yín ni? Mo rẹ́ǹtì ẹ̀. O rẹ́ǹtì ẹ̀? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ń ṣiṣẹ́ Yahoo, àwọn iṣẹ́ online. Àwọn iṣẹ́ online Yahoo ni mo ń ṣe. O ń ṣe Yahoo? Bẹ́ẹ̀ni. Online stuff tó máa ń ṣe yẹn? Yes sir. Òun náà ló ń ṣe. O lọ sí school ni? Mo fẹ́ lọ school, ìgbà tí mo wọ school bí nǹkan bí ọ̀sẹ̀ méjì kò sówó láti máa fi sponsor ara mi mọ́. Mo á ní láti drop out. O wọ school wo ló wọ? Yaba Tech. Wọ́n fún ẹ ládùmíṣàn bẹ́ẹ̀? No, mo wọlé, mo register fún ara. Wọ́n dẹ̀ fún mi ládùmíṣàn. Wọ́n tí mi sọ náà nìyẹn pé ṣé wọ́n fún ẹ ládùmíṣàn ní Yaba Tech? Bẹ́ẹ̀ni sir. O wọlé? Bẹ́ẹ̀ni. 2 weeks ló wá lò ń bẹ̀ tó fi opt out. Kí ló ṣẹlẹ̀? Like kò sówó tí màá fi continue mọ́. Ọmọ ọdún mélòó ni ẹ báyìí? I'm 25 years old sir. 25 years. Dáàdì ẹ̀ ń kọ́? Wọ́n wà ní. Wọ́n máa wà ní. Iṣẹ́ wo náà ń ṣe? Ọ̀kadà ló ń gbé. Mọ́mì ẹ̀ ń kọ́? Wọ́n máa wà ní. Iṣẹ́ mọ́mì ẹ̀ ń ṣe? Wọ́n ta pọ̀nmọ́ àti mineral. Wọ́n ta àwọn pọ̀nmọ́ mineral pẹ̀lú pure water. Ṣé wọ́n support ẹni àbí òun bá wọn jà náà? Kí ló ṣẹlẹ̀ tó yẹ pé o ní admission táwọn kan ń wá tí wọn ò tí ì rí, o wá rí, o wọlé, after 2 weeks o wá jáde kúrò ní school padà? Kí ló ṣẹlẹ̀? Ìgbà bí kí n sọ fún wọn pé mo nílò owó, mi ò ríyàn gbárùkù tì mí bí kọ́ náà ni kò sówó lọ́wọ́ wọn. Nǹkan báyìí. Ó dẹ̀ ṣúọ̀ pé torí owó ló ṣe jáde kúrò, pé torí nǹkan míì? Rárá sọ. O tí mo ṣe Yahoo ń gbà yẹn? Mo ti ń ṣe bọ̀ gbogbo àyàn owó sáfẹ́rẹ́ lọ́wọ́ mi díẹ̀. Ok, jẹ́ ká fi ìyẹn sílẹ̀. Kí ló ṣẹlẹ̀ níjọ́ tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ìwà àti ọlọ́kadà? Kí ló ṣẹlẹ̀ láàrin gangan? Kọ́nà máa jẹ́ kí àríṣe ìṣù nípa bí mo sọ pé owó sáfẹ́rẹ́. Sọ̀rọ̀ sókè. Kọ́nà máa jẹ́ àríṣe ìṣù bí mo náwó sáfẹ́rẹ́ lọ́wọ́ mi. Bí mo náwó sáfẹ́rẹ́ lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ọmọkùnrin, mo wò pé kí n jáde sí ọ̀rọ̀ ara mi. Mo máa lọ sọ́dọ̀ àfà. Àti mo máa lọ́dọ̀ àfà. So ní ọjọ́ yẹn wọ́n fún mi ní ìyàntú kan. Mo mú. After tó fún mi ní ìyàntú yẹn, wọ́n wá fún mi ní ẹ̀bù kékeré kan pé tí bá ti délé kí n fi sí gbẹ́rẹ́ sáyà mi àti ẹ̀yìn mi, nítorí mo sọ fún wọn pé bí kí n sùn kí n máa bá pa àdá lára mi bí pọ̀ ti ṣá mi, or bí kí n jí kó ti rẹ̀ mí bí pé káwọn èèyàn máa pe orí mi lọ ṣiṣẹ́ níbì kan tèmi ò dẹ̀ mọ̀ pa ẹ̀, or káwọn èèyàn lọ máa lo
àwọ̀ mi ṣiṣẹ́ níbi kan tèmi ò mọ̀ pa nítorí mi ò kọjá inú ilé. So mo wá wò pé bí a kì í jáde sí níbi kí n lọ protect ara mi fún àwọn nǹkan báyìí. Òun ni àfáà yẹn fi fún mi ní ìyànjú ńjọ́ yẹn, mo dẹ̀ mú pẹ̀lú ẹ̀bù. So lílọ tí mò ń lọlé, òun ni mo kọ̀ dédé, ó ti gbé mi délé, mo ti sanwó gbogbo ọ̀kadà tí mo gbé. Nǹkan tó wá tún ní kí n gbé padà lọ sọ́dọ̀ Àbòkí lọ ra blade àti sìgá yẹn ni ò yé mi, ló fi di pé mo wá ra blade mo wá fi yá lọ́rùn ńjọ́ náà. ọlọ́kadà yẹn ìgbà tó kọ́ gbé ó kọ́ complain pé ó pẹ́ ibi tó lọ àbí? Kò complain fún mi torí mi ò ṣẹ̀ṣẹ̀ máa gbé, a ti mọ̀ wá ara wa dáadáa. ẹ ti mọ̀ ara yín dáadáa. Èèyàn tájọ láìka ara wa ni a ti mọ̀ wá ara wa. So ọ̀rọ̀ méjì ló ń sọ yìí báyìí sí, ó ní ó rí pé owó sáfẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ni, ló fi lọ sọ́dọ̀ àfáà pé láti lè kan fún ẹ ní nǹkan tó lè máa lò. bẹ́ẹ̀ni, ó tún sọ pé tó bá sùn mọ́ ńlá là máa ń méjèèjì ló bá lọ sọ́dọ̀ Bẹ́ẹ̀ni. àfáà. bẹ́ẹ̀ni. kí wá ní èrò ọkàn ẹ tó fi kí ló fà á tó bẹ̀rẹ̀ sí ní fi blade yẹn fa ọlọ́kadà ní ọrùn ya tí ó gbé ọrùn ẹ̀ ya bẹ́yẹn? Ẹ ṣé sà. Ìbẹ̀rẹ̀ ọgbọ́n ni mo ti nídìí help nítorí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ọgbọ́n yé mi. Mi ò ń ṣèyàn tó máa ń jà àbí tó máa ń fa wàhálà báyìí. Kí wàhálà fẹ́ ṣẹlẹ̀ báyìí, mo jẹ́ ìwọ́n kí n rí wàhálà máa kúrò ń bẹ̀ máa wọlé lọ ni. So nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn tí mo fi lọ ra blade tí mo fi yá lọ́rùn yẹn, kẹjọ kẹ ṣàánú mi. Bọ̀ blade tó lọ ra ẹ̀ gangan kí ló fẹ́ fi ṣe gangan? Òun mo fẹ́ fi sí gbẹ́rẹ́ yẹn tí àfáà yẹn ní kí n sìn yẹn. So nǹkan tó mú mi tí mo fi ya blade yẹn lójú ọ̀nà ńjọ́ yẹn tí mo wá fi yá lọ́rùn kò yé mi. àfáà tó fún ẹ ń gbẹ́rẹ́ kí ní tàfáà ò bẹ sí gbẹ́rẹ́ ọ̀hún? Ìbẹ̀rẹ̀ ọgbọ́n lèmi náà ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nítorí ìbẹ̀rẹ̀ lèmi náà ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nítorí tó bá yẹ pé lóòótọ́ lọ fẹ́ kù mí wọ́n mọ̀ pọ́wọ́ mi ò lè tẹ̀yìn. Àwọn ilé ẹ̀kọ́ bá mi ṣe fúnra lára wọn jọ yẹn, àìfàìmọ̀ kó má já ti ibẹ̀ nìkan ti wọ́ wá. kọ́ ẹ̀ pàtì Ibẹ̀ nìkan ti wọ́ wá jọ yẹn. ọ̀dọ̀ àfáà. Bẹ́ẹ̀ni, àfáà yẹn ta ló mú ẹ débẹ̀ gbà olùbáwò ló ṣe mọ àfáà yẹn? àdúgbò mi náà ń gbé, so àti kékeré mo ti mọ̀ bẹ̀, mo ti mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àfáà tí mo ti máa ń lọ bẹ̀. so ó ní ó ti pẹ́ tí o ti mọ àfáà yẹn pé eré àkànlẹ̀jọ wà bí? Bẹ́ẹ̀ni, but kátẹ̀wá gbé ọ̀rọ̀ ọmọ ọlọ́kadà tó ya ní bíléèdì ní ọrùn kìí ṣe ẹ̀kan kìí ṣe ẹ̀mejì, ó tún bọ́ sílẹ̀ lórí ọ̀kadà ó tún bẹ̀rẹ̀ sí fòkúta lé káàkiri, kí ló fà yẹn? gbogbo ẹ̀ ò yé mi. Gbogbo ẹ̀ ò yé mi nítorí gbogbo àti gbogbo ẹ̀ ṣẹlẹ̀ tán ọwọ́ tèmi náà bọ́ tí mi ò mọ̀ ọ̀pọ̀ tí mo fẹ́ ṣe mọ́ nítorí ẹ̀yìn ìgbà tó dé tó fẹ́ mú mi mi ò sá mi ò ṣẹ́yìn nítorí ó yé mi náà lẹ́nu nítorí mi ò ṣeré èèyàn báyìí. kò dẹ̀ kí n ṣe wípé ṣe lo ní nǹkan míì tó fẹ́ Àtọ́ mi ò ṣùgbọ́n ó mọ̀ pé sí wàhálà, mi ò bá fa wàhálà. ṣùgbọ́n ó mọ̀ pé fòkúta ń lé ọlọ́kadà yẹn àbí? Mi ò fòkúta lé mo mọ̀ mọ́kúta lẹ̀ mo fẹ́ sọ fún ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ gbà lọ́wọ́ mi, mo dẹ̀ filẹ̀. kí ló fà tó fi sòkúta fún? Kò yé mi sà. àwọn oògùn wo ló ti gbà tó ti lò fún iṣẹ́ ìyàwó tó ń ṣe? Mo jẹ́ ọ̀gá tó yẹ pé mi ò kí ń lọ lé babaláwo pé mo fẹ́ ṣoògùn. Mi ò kí ń lọ lé babaláwo nítorí ẹ̀ mo lè jẹ́ pé ọ̀dọ̀ àfáà mo máa ń lọ. So ẹ̀kọ̀ọ̀kan tí bá lọ sọ́dọ̀ ọba yẹn lọ́pọ̀ lè fún mi lọ́ṣẹ nígbé kí n gbà kí n lò màá dẹ́ lò. But kí incident yìí tó ṣẹlẹ̀, nǹkan tí mo mọ̀ ní pé ní kí ó tó di ọjọ́ yẹn dádì mi wọ́n wá gbé mi lé nípa wọn láìkì bí ọ̀rọ̀ incident tó ṣẹlẹ̀ sí mi pé bí kò sówó lọ́wọ́ mi pọ̀ wọn láìkì. Èèyàn yẹn wá bá mi, wọ́n wá gbé mi. dáàdì ẹ wá gbé ẹ Wọ́n gbé nílé mi lọ. ìbẹjọ́ ń gbé ni? Rárá mi dá gbé ni. òwò rẹ̀ ń tilẹ̀ ni? Bẹ́ẹ̀ni. kí ló tó kúrò nílé? Mo rò pé mo ti tó láti máa dá gbé pé mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo like privacy, nǹkan máa like máa dá wà. o ṣe filé sílẹ̀? Kò ń ṣe pé nǹkan mi wà ń bẹ lọ báyìí àti pé kí n tó filé sílẹ̀ ń gbà yẹn ni àjáde mi ajẹ́ ìrọ̀jẹ́ pé àjọ máa ń jà, àjọ Greek àjọ máa ń jà. So àfáà yẹn náà lọ sọ fún mi pé tí máa fẹ́ rọ́wọ́ mú pé màá ní láti fi àyíká dáàdì mi lẹ̀ lọ dá wà. Gbé màláìka ìmọ̀ àti dáàdì mi gbé kò lọ papọ̀ gbé orí tó yẹ láyé. ó yá máa sọ ọ̀rẹ́ lọ dáàdì wá gbé ẹyin lé níjọ́ kan. Wọ́n gbé mi lọ sí Ọlá Fatia ní Ìbàfò, Ogun State ní Òkè Chef. àdúgbò yẹn náà pẹ̀lú Ọlá Fatia ní Ìbàfò ní Ogun State lókè Chef. Wọ́n ní wọ́n á ní ìdí pé
bí ọ̀rọ̀ iṣẹ́ mi ò lè lọ mọ́ pé kí n ṣe nǹkan díẹ̀ sára o, ní pé kí iṣẹ́ bá lè máa lọ déédéé o. Gẹ́gẹ́ bí èèyàn tí mo jẹ́, mi sọ fún wọn pé mi ò fẹ́ ṣe pé mi ò fẹ́ lọ rán wọn bí báyìí, mi ò fẹ́ máa lọ tójú bọlé. Gbọ́dọ̀ àfáà tí mo sì lọ yẹn náà ti da, torí bẹ́ẹ̀ nìkan mo máa ń lò. Wọ́n ṣáà fọ́ọ̀sì mi pé kí n jẹ́ ká lọ. Ní pé ṣé àwọn máa àti bàbá mi pé ṣé àwọn máa gbé nǹkan tí ò dá lé mi lọ́wọ́ ni. Mo á tẹ̀lé wọn. Tẹ̀lé wọn tí mo tẹ̀lé wọn. Wọ́n ṣáà ní wọ́n máa bá mi ṣe nǹkan. Wọ́n ṣáà bá mi ṣe. Ṣíṣe tó bá mi ṣe, mo lò fún bí ọjọ́ kan. Mo ṣáà rí pé bí lílò tí mo lò, spirit mi ò fẹ́ lò mọ́. Mo dẹ̀ kó ẹsẹ̀kẹsẹ̀, mo dẹ̀ lọ dà sínú dustbin. ìyẹn àwọn kan tí wọ́n fún ẹ gbà yẹn Bẹ́ẹ̀ni sir. níbi tí dáàdì ẹ mú ẹ lọ. Bẹ́ẹ̀ni sir. Now jẹ́ ká wò báyìí, jẹ́ ká tẹ̀ gbé ọ̀rọ̀ ọlọ́kadà, ọ̀rọ̀ à ń yàyàn blade ká gbé tì. Yes sir. Ìwọ fúnra ẹ ṣé o nígbàgbọ́ nínú Ọlọ́run? Mo jẹ́ nǹkan jẹ́ pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run gan. Mo jẹ́ nǹkan jẹ́ pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run. Nǹkan kí nǹkan kékeré bá ṣe mí, Ọlọ́run mo máa ń kí. Kí ló wá dèdí pé à ń ṣe yahoo, à ń ṣe kinní kan tí o gbajúmọ̀, tí iṣẹ́ ìwà tẹ̀ tí school bá ṣe é lọ, kí lè tó wá iṣẹ́ tó lè kọ́ tó jẹ́ pé bí gbájú ẹ̀ yahoo ló fẹ́ yàn láàyò? Mo jẹ́ ọmọ jẹ́ pé àti kékeré mo ti kọ́ iṣẹ́ welding construction. Mo dẹ̀ mọ̀ dáadáa. O kọ́ṣẹ́ wẹ́dà? Bẹ́ẹ̀ni sir. Bó ló ti kọ́? Ọ̀dọ̀ Shexist construction lókè chef. Lókè chef ní Òkè Báfò? chef ní Báfò ní state. Mo dẹ̀ mọ̀ ó yege. Mo jẹ́ ọmọ jẹ́ pé mo mọ̀ dáadáa. Mo fojú sí i, mo dẹ̀ ṣe freedom. Ṣùgbọ́n lẹ́yìn freedom mi ti bá O ṣe freedom? Bẹ́ẹ̀ni. Lẹ́yìn freedom mi gbé tẹ̀lé àwọn engineer lọ ṣiṣẹ́. Bí kí n lọ oṣù kan, ọ̀sẹ̀ kan, kí n dé kọ́ máa fún mi lówó. Àwọn nǹkan tó discourage mi bẹ́ẹ̀ ni. Bí kí n lọ oṣù kan, ọ̀sẹ̀ kan, kọ́ máa fún mi lówó, kọ́ máa fún mi lẹ́ǹtì. Kí n dé kọ́ gbé 2000 lé mi lọ́wọ́, kọ́ máa fojú ọmọdé wò mí pé mi ò ní lówó. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó discourage mi níbi iṣẹ́ mi. Ìyẹn ló fi wá wò ó pé iṣẹ́ yahoo gangan òun ló fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni. Àti gbígbà tí mo Ṣé lẹ́yìn tó kọ́ṣẹ́ wẹ́dà yẹn tán ló ṣe get admission ni àbí? Bẹ́ẹ̀ni. Ní 2024 ni mo get admission, which is last year. Last year o ti kọ́ṣẹ́ tán gbà yẹn? Bẹ́ẹ̀ni sir. Ṣé ìwà tó wà secondary school ló ń kọ́ṣẹ́ yẹn? Nítorí ìgbà tí mo ta kọ́kọ́ dé Báfò láti Èkó láàgbé tẹ́lẹ̀, ìgbà tí a kọ́kọ́ ta dé Báfò. Gbàtẹ́ dé Báfò? Ìgbà tí a dé Báfò, report letter tí màá fi promote sí GS2 ààrẹ. So mo á ní láti máa dúró lé gbogbo bí ẹgbẹ́ mi ń lọ school. Èmi máa dá wà nílé, màá máa ṣeré ládùúgbò. So lẹ́yìn ọdún kan sígbà yẹn, mo ṣáà lọ, òun ni mo fi lọ kọ́ welding construction yẹn. So ẹnu tí mo dé kọ́ welding construction yẹn ni wọ́n ti wá dá school kan lẹ̀ ládùúgbò wa tó jẹ́ Heritage Group of School. Òun ni wọ́n fi wá fún mi ní scholarship ní school yẹn, níbi kí n máa bọ̀ ńbẹ̀. Tí ó jẹ́ pé school yẹn wà ni mo máa ń lọ tí mo fi jáde SS3. Scholarship ló fi jáde SS3? Yes sir. Ó mọ̀wé gan nìyẹn? Kò yẹ pé mo gùdùn bí ìwé báyẹn náà, bọ̀ lára bí mo máa ń rìn kiri ládùúgbò lọ́kọ̀ ìwò pé kọ́ ṣàánú mi pé kí n má bàa máa rìn kiri ládùúgbò pé kọ́ fún mi ní scholarship. Ṣùgbọ́n èmi náà gbìyànjú níwọ̀nba tèmi as ọmọkùnrin. So ní ọ̀rọ̀ kan sìn, in tó ń sọ fún wa ń sìn ni pé in tó ṣe ẹ́ sìn tó fi àtàkì ọlọ́kadà pẹ̀lú bíléèdì àtòkúta kò yé wọ náà? Bẹ́ẹ̀ni, kẹjọ kẹ ṣàánú mi, kẹ bá ń wádìí, kẹ ṣàánú mi, ẹjọ́ ìjọ Ọlọ́run, kẹ bá ń wádìí, ẹ ṣàánú mi. Kò yé mi náà, mi ò ṣèyàn tó máa ń jà. Kẹ béèrè lọ́wọ́ everybody, wọ́n máa. Ṣé kò dẹ̀ ṣe pé torí yahoo tó ń ṣe bóyá o ti lọ gba nǹkan tó lágbára kan lò tó fẹ́ máa dààmú ẹ, tó fẹ́ máa misbehave? Mi ò rò bí àǹkan báyìí ló ṣe. Mi ò rò bí àǹkan báyìí ló ṣe. Ṣé o ṣẹgbẹ́ òkùnkùn? Nítorí rárá o, mi ò ṣẹgbẹ́ òkùnkùn. Mi ò bá yàn, tí bá mọ̀ pé yàn ṣẹgbẹ́ òkùnkùn gan, mi ò bá yàn. Ẹ lè béèrè lọ́wọ́ everybody láyìíká mi. Tí bá mọ̀ pé o ṣẹgbẹ́ òkùnkùn, mi ò ní máa bá yàn. Mi ò ní máa bá yàn nítorí mo máa ń dá wà, mo máa ń dá rìn. Everybody mọ̀ pé mo máa ń dá wà, mo máa ń dá rìn. Ok, ní kúkúrú èdè báyìí, kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba tó gbọ́ Nàìjíríà lápapọ̀? Lẹ́yìn mo fẹ́ ní pé kọ́ ṣàánú mi, tó bá yẹn máa bá wọn wádìí ẹ̀ ní ìwà èdè ìbílẹ̀. Kọ́ ṣàánú mi torí mo mọ̀ pé kò ń ṣe lásán. Bí káwọn èèyàn kọ̀ mọ̀ pé ọwọ́ ẹ̀ ti mọ́ jù. Kọ́ wa fẹ́ kí wọ́n náà nẹ́jẹ̀ lọ́rùn kọ́ fẹ́ kó bá ẹ̀. Nǹkan tí mo kọ̀ mọ̀ pé ó ṣẹlẹ̀ ni. Nǹkan fẹ́ kó bá ẹ ni? Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Gbé kókò ìṣojú lásán? Bẹ́ẹ̀ni, ẹ jọ̀ọ́. Ṣé dáadé ti gbọ́ sí ètò ìṣẹ̀lẹ̀ yìí? Bẹ́ẹ̀ni.
mọ́mí ẹ̀ ń kọ́ àwọn náà ti gbọ́ wọ́n dẹ̀ ti débí. wọ́n ti wá sọ́dọ̀ ẹ̀ ń bí Bẹ́ẹ̀ ni. kí ni wọ́n á ń sọ Wọ́n ní wọ́n ti lọ bẹ èèyàn tí victim nǹkan tó ṣẹlẹ̀ ní pé owó bọ́yì máa fi béèlì mi lọ wọ́n wá báyìí. kí lorúkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ sí Oyèníyì Sheriff. ó Oyèníyì Sheriff.